àkọ́kọ́ tí máa kọ́kọ́ dàn kí lájọṣepọ̀ tó wà lẹ́yìn ẹ̀mí àti bọ̀dá Yínká ju àjọṣepọ̀ àbúrò àti ẹ̀gbọ́n bó ṣe fẹ́ wá sí Ìbàdàn lánàá sí mo láti pè wọ́n there were key people I had to call pé mò ń bọ̀ Ìbàdàn mo kàn ní kí n sọ fún ìgbọ́dọ̀ má sọ fún yín kí mò ń bọ̀ Ìbàdàn so Uncle Yinka was one of them so I mean Uncle Yinka ẹ̀gbọ́n wa ni wọ́n kò sí nǹkan kan dàfẹ́ ẹ̀gbọ́n wa tó dẹ̀ inspire wa òun ni wọ́n Ọlọ́run àti wọ́n máa sustain wọn àti Uncle Kọ́ládé Àlàbí ó ti pẹ́ tèmi àti tí wọ́n ti ríra náà but àmì ẹ̀gbọ́n wa làwọn náà. ìbéèrè kejì ṣe máa ṣe meeting pẹ̀lú àwọn. ẹ láti máa ṣe meet and greet pẹ̀lú alára wọlé. He has a point, really, because it's something that bothers a lot of people when it comes to, you know, gospel songs. Sherry, nǹkan tí mi rí sí ni wípé ẹ lè blame àwọn ọmọ yẹn. I said it in one of my events. You can't blame them. Ara nǹkan tí mo sọ nìyẹn pé ta ló kọ́ wọn, ta ló raise wọn. Nǹkan tó rí ló ń ṣe. Nǹkan tó believe pé many of them ló wà gifted. Tó jẹ́ pé tó bá wọn ò ní encouragement láti sound bó ṣe yẹ kó sound because àní gbọ́ wọn. Nígbà tí èmi bẹ̀rẹ̀ sí sound bí mi ṣe ń sound yìí tí ò bá ń ṣe wípé nǹkan tí Olúwa fẹ́ kí n ṣe gan tí mo dẹ̀ rí àtìlẹ́yìn látòkè kò ń ṣe àtìlẹ́yìn láti bí o it took many years before people could start to support me. There was no one person that encouraged me to sound the way I was sounding. Until after a couple of years tó dàbí pé ó dà àwọn ayé like me. Ṣẹ́gẹ̀ àwọn èèyàn believe wípé àwọn ọmọ yẹn ò fẹ́ sound bí àwọn àgbàlagbà yẹn. Wọ́n dẹ̀ lè sound bí titi wọn. But wọ́n máa sound bí titi wọn gan àní gbọ́n wọn. Nǹkan tó rí wa tá à ń ṣe tó dàgbà sí tí wọ́n rí òun ló ń ṣe. Ọwọ́ gbogbo wa ló wà ara nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan ṣe bí ẹ̀yin ẹ̀gbọ́n wa ẹ̀yin ọkùnrin wa náà lè raise wọn ọwọ́ gbogbo wa ló wà because a fẹsẹ̀ wọn jinlẹ̀ nínú òtítọ́ tó. Anshola mi fẹ́ cut in short but then come on deceit and gist with Shola already. Àwọn ọmọ yòókù kì í ṣe àwọn wá sí Felicia. Because they want to make money. Because ẹ ti jẹ́ kó look as if everything about life tí wọ́n bá ti náwó kò síyàn tó lè rẹ́kọ̀n pẹ̀lú ẹ̀ wọ́n fẹ́ sáré náwó. Ara ẹnìyẹn ṣàkàwé wọ́n dẹ̀ fẹ́ kọ́ nǹkan táwọn èèyàn fẹ́ gbọ́ ṣé ká gbé ìpè kan sí àbí bọ́sùn tí rànjú mọ́ wa anyways. Okay, I need time. Ẹ jẹ́ àgbé one more call before. Torí àwọn èèyàn wa ní Anshola show. Hello. Ẹ bá wa sọ̀rọ̀ sókè díẹ̀ sí. Ẹ káàsán Lọ́ládé ló ń sọ̀rọ̀. Okay. Auntie Shola, inú mi dùn láti ra yín sọ̀rọ̀. Ẹ ṣé gan-an. I'm so starstruck right now. Mo máa wá Saturday by God's grace. Amen. Ẹ̀yin àti Auntie Tọ́pẹ́, you are my best. As I love you people. And mo like it torí pé òun gist it. There's nobody like you people. Like Tony Boyce ni. Ọlọ́run á máa ràn yín lọ́wọ́. Ọlọ́run á máa àìní tí a bọ́ lórí kò dé ìpínlẹ̀ wa pẹ̀lú. Àmín. I'll come by on Saturday by God's grace. Ẹ tẹ́ ẹ máa wá. Kò ní bá yẹn blush lórí fóònù yẹn lágbára. Yeah. Ẹ ṣeun àwa náà nífẹ̀ẹ́ yín ẹ nífẹ̀ẹ́ wa lẹ fẹ́ sọ kò kàn ṣe háì nìkan ẹ̀yà hello ẹ káàsán o ṣé ń gbọ́ wa hello. Hello ẹ kún sí o àti Fọlá kẹ́mi àti Káàsán. Akin lórúkọ ẹ̀ mo kí àlejò ọmọ Sola Allyson. Ẹ káàsán sá o. Lọ́nà àtúbọ̀ bàbá wa lọ́wọ́. Àmín. Mo kàn fẹ́ appreciate the fact pé wọ́n jẹ́ faith. Àtúbọ̀ tó ti bẹ̀rẹ̀ náà ni ẹ̀jẹ̀ pípé mi yẹ kó kárí àwọn ìwé. Mo appreciate ọlọ́pàá ayé wọn. Wọ́n àtúbọ̀ máa kó di wọn. Àmín. Ẹ ṣé sá. Àwọn oníwọ̀n wíwà tó wà tó kẹ̀kẹ́ nífẹ̀ẹ́ orin lórí ilẹ̀ yìí o. Kí n sọ oríire. Yeah, in fact, it works wonders in my life. God will help her, God will keep her. Amen. God will just grace upon her. Thank you very much. Thank you, ma. Oda ká tó jẹ́ kí àǹtí Ṣọlá máa lọ ká tó jẹ́ kí Sola Allyson Ọbáníyì kan tó máa lọ kí ni kan tí ẹ fẹ́ràn wa létí àbí mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ again kẹ́ repeat sit and just. Okay. Yes, I got it. And whatever you want to tell us. Okay, so mo wá sí Ìbàdàn, mo wá kí àwọn ará lé. Okay. Because I spent 10 good years of my founding years in Ibadan. So Ibadan is home to me. Mo kí pé kú afẹ́rẹ́ yẹ kú Valentine. Ẹ kú palẹ̀ mọ́ dùn, àbáwá láyọ̀. Àwọn ọmọ lọ́dún lélẹ̀.
mo fẹ́ sọ pé mo fẹ́ ṣe sit and gist with Sola Allyson ní Saturday. Mo ti máa ń ṣe tẹ́lẹ̀ Èkó ni mo ti máa ń ṣe gbogbo 4 editions àti ṣe tẹ́lẹ̀ Èkó ni mo ti máa ń ṣe. But mo kàn feel pé ó yẹ ká wá sí Ìbàdàn this time around. So this is the 5th edition and a máa ṣe ní Jogger Center ní Saturday 15th of February 11 a.m. Felicia Hall and the program wa kí n pẹ́ kò ní jẹ́ 1:11. Àdẹ̀ní sanwó wọlé. Àdẹ̀ní sanwó wọlé ọ̀fẹ́ ni ṣùgbọ́n ọ̀fẹ́ yẹn ò mí pé ká sọ decorum no. Gbogbo wa máa wá pẹ̀lú processing unit wa tó máa ṣiṣẹ́ dáadáa. Ọlọ́run á dẹ̀ help wa. Ẹ kàn fún one line of any song. I mean, it will be good for oh my Jesus Christ of Nazareth. Mo ní láti mú soft copy. Ẹ kàn kọrin ẹyọ kan mú wa. I don't know what song whatever. Ìfẹ́ mi ojú ọ̀rọ̀ Ṣọlá ẹ̀kọ́ mi. Kò sáká chief ń bí Fọlákẹ́ Mighty náà. Ìfẹ́ wa dalẹ̀ ìfẹ́ wa dalẹ̀ ooo. Bẹ́ẹ̀ náà ni. Ìfẹ́ wa dalẹ̀ ire látòkè wá ìbùkún tí kìí ṣí lọ ire tí ò ṣe gbọ̀n dànù ìfẹ́ yìí á dalẹ̀ o ire. Thank you for coming. We love you. Thank you for having me. Ẹ ṣé gan. All right, ẹ ṣeun gan. Oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣẹ́gun ẹ̀ tó bá fìfẹ́ jẹ́ lágbára lọ́wọ́ bá nífẹ̀ẹ́ lè ṣe. Olómi kọ́. Nífẹ̀ẹ́ lè ṣe àṣemọ́. Lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára lọ́wọ́ kí ládé gbọ́ àtún máa mú bọ̀ sí etí ìgbọ̀nyìn. Olúwafẹ́mi Jọ̀lọ́mí rapping daddy lórúkọ mi. Ẹ máa yáṣẹ́ o. Fọlákẹ́ mi máa ṣe lórúkọ tèmi. Akọ́dún o. Sola Allyson lórúkọ tèmi. Lagelu FM bàbá ní akọni láàrin àwọn kan ní tó kù òkè gájòkè nílé Olúyọ̀lé ń bí ẹ̀dọ̀ kí ròyìn bẹ́ẹ̀ níbẹ̀ tó pé péré kúdùgbẹ́ ròyìn náà ó gbẹ̀yìn sẹ́gbọ̀ ètò lóríṣiríṣi ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń bá wa dòwò pọ̀ ìfẹ́ tó so wà pọ̀ yìí o onítúkà lọ́la làwùsá tí o àní Lágelú ìbábá ní òkè gájòkè nílé Olúyọ̀lé ń bí 96.7 sani. Lẹ́ẹ̀kan gbà tá à ń béèrè lọ́wọ́ yẹn a sọ fún yín pé à ń retí àlejò pàtàkì kan lórí ètò lónìí mi ò ní best speaker ẹ̀yin ẹ ṣáà lọ sórí Facebook wa ẹ lọ identify àlejò yẹn ẹ wá pè sórí phone yẹ ká assignment yẹn pọ̀ díẹ̀ ẹ lọ sórí Facebook wa ẹ lọ identify àlejò yẹn ẹ wá pè sórí phone láti sọ fún wa pé àlejò báyìí òun ló wà lórí ètò Kí la rí gbọ́ lọ́sàn-án ti tòní Fọlákẹ́ máa ìṣòro kan tèmi rapping daddy wà lórí ètò àlejò wa náà wà lórí ètò ọkọ mi má sọ fún mi wípé ìwọ ló ń gbàgbé pé Valentine kan ṣe kinní kankan gbogbo nǹkan ni mo fẹ́ mi ìfìfẹ́ ṣeré o lọ fọkàn balẹ̀. mi ìfìfẹ́ ṣeré o ìwọ kankan lè kàn máa sọ fún pé Fẹ́mi bí eyín ti ń God of mercy. tó bá kọ́ ní ẹ̀dẹ́ lẹ̀ kò sí Valentine gift fẹ́lá. tó bá ti kọ́ délẹ̀ tó bá ṣe Valentine fún mi. tó bá ti kọ́ délẹ̀. Fẹ́mi bí irun ti ń forí ó ti tán. mo gba line kan. nǹkan tó bẹ̀rẹ̀ ẹ̀kọ́ nìyẹn. Fẹ́mi bí eyín ti ń fẹ́nu. irọ́. God of mercy ta ló wà rescue mi ta ló wà bẹ́ẹ̀ ta ló fẹ́ pè wá ta ló fẹ́ sọ fún wa àlejò tó wà